yá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí gbogbo yín o mo kí gbogbo yín nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí mo kí gbogbo yín ẹ̀yin ọmọ Yorùbá Mufti Iwo ó ti sọ̀rọ̀ o Mufti Iwo ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Abdulrahman Alápàtà ti ìlú Ìlọrin Mufti ti sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ wá gbọ́ bí Mufti ṣe yànnàná ọ̀rọ̀ yìí bó tiẹ̀ ti lè jẹ́ pé ní àwọn ibì kan èmi ò sọ́pọ̀tì Mufti Iwo but náwọn ibì kan mo sọ́pọ̀tì ẹ̀ but ẹ má jẹ́ ká dónà pẹnu máa kàn fún yín ní tíntínní máa wá fún yín ní voice record Mufti Iwo ní gbogbo ibi tí ó ti sọ̀rọ̀ ṣe rí ibì kan tí èmi ò ti sọ́pọ̀tì Mufti Iwo ibi tó ti sọ̀rọ̀ ni pé Mufti Iwo accept pé àwọn àfáà tó ń gé orí wọn wà wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀ dẹ̀ náà àwọn pásítọ̀ tó ń gé orí wọn wà wọ́n pọ̀ dáadáa àwọn babaláwo tó dẹ̀ ń gé orí náà wọ́n pọ̀ dáadáa kódà ó ní wọ́n sì mú àwọn kan nínú ọ̀sẹ̀ yìí tó yẹ pé èèyàn bíi 100 ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ tó yẹ pé wọ́n ti fi ẹ̀jọ́ wọn wọ́n ti fi rúbọ fógùn ṣé ti rí pé nǹkan ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan nǹkan ń ṣẹlẹ̀ but ibi tí mo ti gbọ́ ègé sí Mufti Iwo òun ni wípé ó ti accept pé àwọn àfáà ń ṣe good but èwo ládé máa wá differentiate ẹ̀ pé àwọn kan alùsùnà àwọn kan tìjàníà àwọn kan kọdìríyà àwọn kan náà ń ṣe àwọn kan ni wọn ò ṣe tá àfáà kan bá ti ṣe nǹkan kan àbùkù yẹn ti tàbá gbogbo àfáà ibi tí pọ́ìntì tèmi wà nìyẹn o tí pásítọ̀ kan bá ti ṣe nǹkan kan àbùkù yẹn ti tàbá wọn pásítọ̀ tí babaláwo bá ti ṣe nǹkan kan àbùkù yẹn ti tàbá gbogbo babaláwo ó wá kù sí àwọn yẹn lọ́wọ́ each department lọ́wọ́ láti fọ kàńdá tó bá wà láàrin wọn inú mi dẹ̀ dùn pé Mufti Iwo sí wọ́n confirm ẹ̀ pé yes àáfàá ń ṣe lóòótọ́ but ẹ má torí ti Abdulrahman tó gé apá nílùú Ìlọrin kẹ máa wá fìyẹn sọ̀rọ̀ sí ẹ̀sìn kò sí bọ́n ṣe ní sọ̀rọ̀ sẹ́sìn tí pásítọ̀ náà bá ṣe nǹkan kan wọ́n á sọ̀rọ̀ sí kìrìsìtẹ́nì tí babaláwo bá ṣe nǹkan kan wọ́n á sọ̀rọ̀ sí gbogbo àwọn aláwo so àáfàá ló ṣe léyìí ó ti di dandan kábùkù bá ẹ̀sìn bábùkù ò ṣe ní bá ẹ̀sìn mọ́ ọwọ́ ẹ̀yin àáfàá gidi tẹ́ ẹ mọ́ra yín ọwọ́ yín ló wá kù sí ẹ wá gbọ́ nǹkan tí Mufti Iwo sọ bó ṣe yànnàná ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ Abdulrahman tó gé orí Hafsat ní ìlú Ìlọrin bó ṣe yànnàná ẹ̀ ẹ̀yin náà máa wá gbọ́ bí Mufti Iwo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ ẹ̀yin náà ẹ wá fi ẹ̀dùn ọkàn yín hàn èyí tó sọ tó bá dáa èyí tó sọ tó bá kù díẹ̀ káàtó ẹ̀yin náà ẹ máa fi tara yín gbọ́ ẹ lè fi òpin ọkàn yín hàn ẹ wá gbọ́. oríṣiríṣi àwọn èèyàn tètè sọ̀rọ̀ lórí àwọn kan yìí lórí táwọn èèyàn rí tí wọ́n fi ń sọ̀rọ̀ ó yàtọ̀ sí táwa rí ní táwọn èèyàn rí tí wọ́n fi sọ̀rọ̀ ó lè wà náà tá a rí ṣùgbọ́n àwọn máa ń rí jù bẹ́ẹ̀ lọ. láti wọ́n fara balẹ̀ níta bá fẹ́ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ kò sì lè kọ́rọ̀ ò jẹ́ lábùkà máa ṣe pé ẹlòmíì èrò tó mú sọ̀rọ̀ àtàrà tó ta lásán wà ní sàǹfààní. àkọ́kọ́ ọ̀rọ̀ lórí Abdulrahman nílùú Ìlọrin tọ́pa àṣọ̀kọ ni ẹ̀yin ẹlẹ́gbọ́ ẹ̀yin oní Yorùbá nation ìwọ ẹlẹ́tanú pásítọ̀ evangelist Christian alára àti ẹ̀rí inú yín àtọ̀jẹ́ mùsùlùmí náà tẹ́lẹ̀ ṣẹ́gun gbọ́yọ̀ wọ̀yọ̀ ẹ̀ kò ní o láti fi ọ̀rọ̀ Ràmánì ba Ìlọrin lórúkọ jẹ́ àti ba àwọn àfáà lórúkọ jẹ́ àti kí ẹ sọ pé bẹ́ẹ̀ fi ba Islam lórúkọ jẹ́ orí yóò pé ní o ẹ̀sùn wá rí opportunity tẹ̀lé lè máa mú Ìlọrin àti ní opportunity tẹ̀lé lè bú àwọn àfáà àti ní opportunity tẹ̀lé lè bú Islam àti ní opportunity tẹ̀lé lè bú àwọn mùsùlùmí ẹ lọ sásábẹ́ ọ̀rọ̀ Ràmánì sí Ràmánì. Ibo náà bá sásí. ẹ wàá jagun bẹ́ẹ̀ mọ́. Ibo náà bá sásí tán bá sásábẹ́ ọ̀rọ̀ Ramon. Ràmánì ó ní point mẹ́ta. Pọ́ìntì kìíní. ká gbọ́dọ̀ kìlíà lónìí. Ok. àkọ́kọ́ iṣẹ́ Ràmánì ṣe ọ̀dà. Good. Accepted. kò sí tó kàn lọ́rin bẹ́ẹ̀. Ó kàn Ìlọrin. torí bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ fi kú lọ́rin Ó kàn Ìlọrin. kò
ọmọ Ìlọrin ni. kò sí tu òyìnbó torí ní tí Ràmánì ṣe kò sí tu ètí ṣe. Bẹ́ẹ̀ ni. ìkejì kò sẹ́yìn ní fún mùsùlùmí torí tí pásítọ̀ náà ṣe tí bẹ́sẹ̀ lẹ́sẹ̀ náà wà. ẹ gbọ́ wọ́n ti mú àwọn míì náà. ọ̀sẹ̀ yìí. wọ́n ti mú pásítọ̀ wọ́n ti mú babaláwo lọ́sẹ̀ èyí tó burú ju ti Ràmánì lọ. ìgbé Ràmánì èyí tó kéré àìní ọ̀rọ̀ ẹ̀ ní pé ọba Haúsá òkè wẹ́lẹ́wẹ́lẹ́. lórí ọ̀dà gbàgbà bẹ̀rẹ̀ bí àwọn ọlọ́pàá ti rí àwọn ẹlẹ́bọ tí wọ́n kó òkú ìmọ̀ iye èèyàn ibi ọ̀rẹ́ tí a ti dú wọn wọ́n ti lo ẹ̀jẹ̀ wọn wéèlà. ṣe gbọ́. wọ́n wá ń wò àwọn tí wọ́n ń gbà dúpọ̀ wọn wá gbé ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé bàbá lọ́wọ́ Ràmánì. Olúwa o. ọ̀ndà asáré nìkan. Olúwa o. ìdí wọn ti rí ọ̀pọ̀ èèyàn tí a ti lẹ̀ jẹ́ wọn wéèlà. kí ló wá fẹ́ sọ ní Yorùbá nìsan ìgbó ìsàlẹ̀ ẹ̀ pọ́n lérí kí ló fẹ́ sọ bàbá ẹlẹ́kọ̀ọ́. ìdí wọn ti rí pásítọ̀ ó ti pa ọmọ ó ti kú. kò sẹ́ni tí wọ́n yìí ní yàrá ni wọ́n ráwọn àbá wọn ráwọn pásítọ̀ náà. ṣe gbọ́ ti confam. wọ́n rí àwọn bàbá aláwọ̀ náà. ṣe gbọ́ ti confam. ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ọ̀nà ọmọ káàró òjìrì ẹ̀yin ẹlẹ́bọ̀n lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀. ṣe gbọ́ ṣe àwọn ẹlẹ́bọ náà kọ́ start. irú àbẹ́rẹ́ àti ẹbọ làwa dé wá bá làwa pè kò sí pé ẹ má ṣẹbọ mọ́ ẹ má pààyàn mọ́ tó kílíà lórí àdámọ̀ Islam. àwọn tá a wá rí pé àwọn làwọn tí bá ń tẹ̀lé lánàá ànábì àwọn dáhùn ẹni wọn bá dáhùn ìpèpè Islam tó dáhùn rẹ̀ tó fi tọkàntọkàn tí ó ṣàbòsí àyèmọ̀ká ọ̀gá láàmú ọgbà díẹ̀ kó wá sáláìmọ̀ kó dé aláìmọ̀ká níbi tọ́pọ̀. àwọn kan bẹ àyèmọ̀ká ní lọ́jọ́ wọn máa ṣẹbọ àwọn kan bẹ ohun tí ẹ̀ ṣe tá àti màgá bẹ́ẹ̀ bá sọ fún akpé tọ́lọ̀ ń wí dáná ní ìwúrí ìwúrí rárá kí dáhùn bá lọ́dọ̀ àwọn bàbá àwọn làwọn sì kéde làwọn sì kó dàgbà bá bàbá wọn àrùn yẹn ń pè wọ́n sí. mùsùlùmí gángan ló sáré wọn náà lè ti bá ń tẹ̀lé tọ́lọ̀ ń bá wí àti tí ànábì bá sọ àwọn sí. ọ̀rọ̀ wọn ká ọwọ́ orí wọn àbábáyọ̀ ó lo èèyàn ẹ̀ẹ́dọ́gbà láàrin àlùsùn náà. ṣe gbọ́ wọn lè bá lọ́wọ́ alùsùn náà. ẹ bá rí àlùsùn náà tọ́jà wẹ́ẹ̀wò ẹ tètè mọ̀ ní ó ti kú láàrin wa yóò ti sọ̀rọ̀ tẹ́tọ̀ pé kí n sara wa. ṣe gbọ́. alẹ́ ẹ̀ lè bá a lọ́dọ̀ àwọn tẹ̀lé ẹ̀kú náà ti súnà kú ó gángan làwọn ń kú nílé ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀ tí gbà pé ọ̀rọ̀ tọ́lọ́ ń bá sọ báyọ̀ bí bá sọ lẹ̀sìn kì í sọ̀rọ̀ àfà àbá àbá bá sọ tọ́lọ́ ń wí àbá àbá sọ tánà lè wí làbá tó rọrọ̀ sọ àbá ọ̀rọ̀ kankan ṣé àádámà lórí ṣé àbùbá bàbá wa kàmáàlù bí àdáni wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ń sọ̀rọ̀ ànábì ni wọ́n lọ́rọ̀ Islam. Kánà wà bá wa wọn à ní ọ̀rọ̀ kankan àbẹ́tẹ̀ Islam òkè fíyà ni ọ̀rọ̀ wọn àlè tẹ̀lé. Nítorí bá mi dá àbá wa ni pé wọ́n ń rán wa létí táàmù nínú ọ̀rọ̀ ọlọ́run ń kọ́ wa. Wọ́n sì ń sọ̀rọ̀ ànábì tí wọ́n bá sọ̀rọ̀ tára ọ̀rọ̀ wọn ní Islam. Ṣùgbọ́n pàtó wọ́n bẹ̀rẹ̀ nígbà bẹ́ẹ̀ tí sẹ́wọ̀n yóò bá wí ẹ̀ ní ìdí àti bẹ̀rẹ̀ ìdílé Kùránì wí. Kí ni àdìsí ànábì wí? Ẹlẹ́ẹ̀sì ẹ̀fẹ̀ ẹ̀kọ́ kan kódà ẹ̀ lómi inú yé. Kìí ṣe wípé kò lẹ́ni tí ó kọ ní súnà tí ó kọ ní kìtàbà ti súnà kò fẹ́ gbọ́ súnà gan-an inú yé ni máa ń bá a yà. Òpósìkò kẹ́ni kankan ti kọ́ kó ti dúró mọ́ ẹgbẹ́ tí bá rí tí wọ́n mẹ́rin ẹ̀kọ́ náà rọ lọ́wọ́ ànábì náà ní Islam tẹ̀lé. Kìí ṣe ṣé ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ ti gbọ́ nǹkan tí Mufti wò tó ń tàyè láti analyse bẹ́ẹ̀ yẹn ó ní àwọn alùsùn náà nìkan làáfàá gidi gbogbo àwọn tó kù tó ọba ti ń ṣe alùsùn náà
gbogbo àwọn tán bá ti ń ṣe alùsùnà àfa lásán ni wọ́n. Nǹkan tí mufti wò tó ń try láti analyse ń bẹ̀ yẹn nìyẹn pé ẹ lè bá górígórí lọ́wọ́ alùsùnà. Àwọn tán kì í ṣe alùsùnà àwọn náà máa ń górígórí. Ẹjọ́ ojú tọ̀rẹ́ mi olójú òtí ẹ̀ ṣé kò ń ṣe gbogbo yín lójújọ́ ti ni. Ọmọ ọ̀yẹ́ ẹ jalè oníwọ̀kọ́ ló jalè tó bá ti borúkọ ìdílé yín jẹ́ ṣórúkọ yẹn fẹ́ wúlò fún ọ̀gán mọ́. Wọ́n láàfáà ṣe nǹkan tí ò dáa ẹ nítorí pé kò kì í ṣe alùsùnà kò ń ṣe alùsùnà but àáfàá ni. Wọ́n ní tó bá porí ajá wọ́n á porí kòkò tí wọ́n fi sè ibi kan tí mo ti go against mufti wò nìyẹn. By differentiate pé àwọn kan alùsùnà àwọn kan náà kì í ṣe alùsùnà so ẹ̀mí ni pé kò bà ìsìlámù jẹ́. Ìbéèrè ti tèmi nìyẹn o ẹ̀mí ni pé torí pé ẹ̀yin alùsùnà ẹ̀yin ò kì í ṣe àwọn àfáà tó kù ń ṣe ó ti clean Islam ó bà ìsìlámù jẹ́ náà ni. Àtẹ̀yin o àti àwọn tó ń ṣe o ojú kan náà ni wọ́n máa fi wo gbogbo yín. That is my own point. Ẹni olùfẹ́ mi ò mìíràn kan títí yín o ẹja máa gbọ́ lọ. Ṣé gbọ́? Tán pè láàfà àbá àfà ni. But kò sínú kéwú ọmọ àfáàdé ni. Bẹ́ẹ̀ni accepted bẹ́ẹ̀ni. Ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn. sílẹ̀
ẹ ọmọ Yorùbá ṣe ti gbọ́ bí Mufti Iwo bó ṣe yànnà náà rèé tí n bá ní kí n máa play fídíò yìí fún yín lọ mo máa gbà yín lásìkò but kókó náà òun láti mú jáde ó dẹ̀ tún ta sí àwọn ìjọba ń bẹ̀ tá a dẹ̀ ti ń pariwo fún àwọn ìjọba náà tipẹ́tipẹ́ ẹ gbọ́ bí Mufti Iwo ṣe ta sí àwọn ìjọba ń bẹ̀ yẹn ó ní àwọn ìjọba pé wọ́n ń ṣera wọn ní o ó ní wọ́n sì ń ṣera wọn ní ó ní tí wọn ò bá tètè gbé ìgbìmọ̀ ẹ mọ̀ tó bá sọ pé ìgbìmọ̀ tí ò ní gba yẹ̀yẹ́ ìgbìmọ̀ tí ò ní gbà bọ̀dẹ̀ ìgbìmọ̀ tí ò ní fi gbàkanbọ̀kan nínú wọ́n ní láti gbé dìde lóòótọ́ tó máa fight against ìwà àbàjẹ́ yìí ó ní bí oògùn owó ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ẹ̀mí àwọn èèyàn ṣe ń lọ sí o ẹ gbọ́rọ̀ àwọn tó sọ pé wọ́n ká 100 èèyàn mọ́ ọ lọ́wọ́ tó ti dúnbú wọn tó ti lo ẹ̀jẹ̀ wọn fún òrìṣà 100 èèyàn ẹjọ́ ọmọ mélòó la mọ̀ tó ń sọnù ìnédè èèyàn mélòó la mọ̀ tó jáde tí ò padà wọlé mọ́ ìnédè gbogbo ojú tó ń wò mí ẹ ò máa ní sọmọ nù bí òkú ọmọ yín ò ní jáde àìwọlé lágbára Èdùmàrè ọkọ yín ò ní jáde àìpadà sílé lágbára Èdùmàrè bẹ́ẹ̀ ni aya yín kò ní jáde àìpadà wọlé lágbára Èdùmàrè gbogbo ìjáde ìwọlé yín Ọlọ́run ọba Èdùmàrè a máa pa yín mọ́ nǹkan ṣẹlẹ̀ nílùú Nàìjíríà o nǹkan ṣẹlẹ̀ o social media yìí ló wá ṣe ń tú àṣírí o wọ́n tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ ṣe rí ìlú Ìlọrin tá a sọ pé ó súnmọ́ àlùjọ náà ó jìnnà síná yìí wọ́n ní baba ńlá rọ́ ni o wọ́n ní wọ́n ti ń dán nǹkan ìwò látàyé alálùmọ́lẹ̀ a dẹ̀ ń fojú ìlú gidi wò wọ́n a dẹ̀ ń kọrin fún wọn ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà àṣẹ ìlú tó jẹ́ pé òun àti iná wọ́n jọ ń kò ní làwùlàwù can you imagine ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ẹ ò ní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ bá mi share fídíò yìí kó go viral kí gbogbo àwọn èèyàn lè máa jẹ àǹfààní ẹ kó ní kálukú lè mọ bóyá wọn máa ṣọ́ rẹ̀ tó bá jókòó sínú taxi bó ṣe ń wẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ni kó máa wẹ̀ ẹ̀gbẹ́ òsì tó bá rí pẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ìṣọwọ́ tó ṣe ń jókòó àbí tí ó ṣe ń ṣe sí ẹ kò bẹ́ lára mu ó bẹ́tà kó dáta ìsìn yẹn dúró pé mo fẹ́ bọ́lẹ̀ ń bí tó bá dẹ̀ pé bọ́ọ̀sì náà ló wọ̀ change position ẹ torí pé kí ni o mẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ o mọ orí èèyàn tó jẹ́ Nàìjíríà ti wá di ìlú kọ́lọ́mọ ṣọ́mọ báyìí ẹ jọ nítorí tó lọ́hùn a ò ní sọmọ nù o a ò ní sayanu bẹ́ẹ̀ la ò ní sọkọnù lágbára Èdùmàrè ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ẹlẹ́ Global TV fáfàánà ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin tẹ́ ti subscribe ẹ subscribe ẹ jẹ́ ká ti máa jẹ̀gbádùn ètò yìí lọ mo gbàládùn àfún yín lẹ́ẹ̀kan sí ẹ ò ní rárìnrà ọmọ yín ò ní sọnù aya yín ò ní sọnù bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ọkọ yín ò ní sọnù ta ló mọye èèyàn tó ń sọnù ní ojúmọ́ ta ló mọye ọmọ tó ń pòórá lójúmọ́ wọ́n ṣe ń bọ́ orí apá ẹsẹ̀ lọ́wọ́ babaláwo náà ń bá lọ́wọ́ pásítọ̀ bẹ́ẹ̀ náà ń bá lọ́wọ́ àwọn àfáà kí ló tún wá kù ta la fẹ́ sádi bẹ́ẹ̀ bá lọ sá sọ́dọ̀ àwọn àfáà ìkà ló pọ̀ nú wọn bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ pásítọ̀ eléri ibú ló pọ̀ nú wọn àwọn babaláwo náà ìkà ọ̀gbẹ́yìn nú wọn kí ló dé ta la fẹ́ fojú jọ báyìí ta la fẹ́ fojú jọ ẹ̀yin ìjọba ẹ gbọ́ nǹkan tí Mufti Iwo sọ ó lè ní láti gbé àwọn ìgbìmọ̀ dìde tó máa gbógun ti ìwà ìbàjẹ́ yìí ohun tó dẹ̀ máa ń fà tí kìíní ìṣe ń rámpàdì jù ni pé tó bá ti múyàn kan order from above tó bá ti múyàn kan order from above tó bá ti múyàn kan order from above ẹ gbọ́ nǹkan tí Ṣítù sọ lánàá ó lọ́mọ kan tó ká orí mọ́ lọ́wọ́ tó kápá mọ́ lọ́wọ́ wọ́n ní wọ́n ti filẹ̀ àwọn ti gbọ́ pé wọ́n ti release ẹ̀ ṣé kò tún ní í ṣe míì Abdulrahman tó gápá nílùú Ìlọrin yìí wọ́n lọ́mọ àgbà àfáà ni àwọn kan tẹ̀lé sọ pé ọmọ ọba ni wọ́n lọ́mọ ọba ni wọ́n ní gbogbo ọ̀nà ni wọ́n fi ń rìn láti fi Abdulrahman sílẹ̀ ẹ ti rí ara nǹkan tá à ń sọ nìyẹn tí gbìmọ̀ bá lè dìde tó dí pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ìwọ tó bá yọjú gan pé ọmọ mi ni ẹ bá mi filẹ̀ kọ́ gba òun náà sì sẹ́wọ̀n gbogbo ẹni tó bá ti fi ẹ̀sùn apànìyàn kàn ẹni tó bá jáde láti wá sọ̀rọ̀ ń pa pé ọmọ mi ni ará mi ni ẹ̀gbọ́n mi ni ọmọ ìlú mi ni kíní kan kọ́ gba gbogbo wọn sẹ́ ẹ̀wọ̀n bí yẹ ẹ̀ bá yọjú ẹ gbà mọ́ bí bàbá ẹ̀ bá yọjú ẹ kó mọ́ ẹ rí i pé ìwà àbàjẹ́ yìí á dínkù láwùjọ ẹni olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Mufti Iwo tó sọ̀rọ̀ lórí Abdulrahman tí n bá tún gbọ́ information mi àtúnmọ̀.